bọ̀ a lè rètí lọ́rọ̀ àwọn fún wa sí pọ̀. a lè sọ bí wọ́n ti jẹ́ ẹ̀dá tó. but wọ́n jíṣẹ́ yẹn best àwọn tó wà ní outside so wọ́n náà tó wà outside ní best wọ́n fún wa wọ́n náà yẹ kọ́ right up best náà ni wọ́n fún wa both Arabic and English best ni wọ́n fún wa ok wọ́n wá ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ márùn tí Adamu ni máa ń fún ọ̀rọ̀ ní fásẹ̀lì Adamu ni mo fẹ́ sọ̀rọ̀ fásẹ̀lì méjì lọ́rọ̀ mi fásẹ̀lì mẹ́rin ni fásẹ̀lì kọ̀ọ̀kan yẹn bàbá ó sì yàn tẹ́yọ kọ̀ọ̀kan rẹ̀ tí ẹni tó bá wà yunifásitì tí ó kọ tíra àbíwèé lórí ẹ̀ so wọ́n wá ṣiṣẹ́ yẹn gbà táwọn èèyàn wá ń retí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ lèmi bá fi tí bàbá Mudiru náà tó wá lè sọ wípé ó ti jíṣẹ́ yẹn dáa babaláge tó wá ní kò sí nǹkan kan tá a lè sọ lé àbí táyọ̀ kú mẹ́ kò sí ẹjá wọ lọ bòmí ni lérí ń tọ́sọ ni kò sí nǹkan kan tá a fi kún kò sí nǹkan táyọ̀ kú mẹ́. bàbá wa Sheikh Adam Zani. bàbá wa gba Sheikh Adam Fani. tí Ọlọ́run ní ká sọ̀rọ̀ wọn lánàá. tí Olúwa mi ní kí á sọ̀rọ̀ wọn lánàá. kí ló sì fà á. kí ló fà á. nígbà tí wọ́n jíṣẹ́ bàbá Lágége. ìgbà wọn jíṣẹ́ bàbá gbà Lágége. wọ́n sì jíṣẹ́ náà dá. wọ́n sì jíṣẹ́ náà dá. àbí ta ni òwò nu yín. wọ́n jíṣẹ́ yẹn dá. àfẹ́ rètí mi ì rètí pé bó ti rí ni wọ́n jẹ́ dá bọ̀ a lè rètí lọ́rọ̀ àwọn fún wa sí pọ̀. a lè sọ bí wọ́n ti jẹ́ ẹ̀dá tó. but wọ́n jíṣẹ́ yẹn best àwọn tó wà ní outside so wọ́n náà tó wà outside ní best wọ́n fún wa wọ́n náà yẹ kọ́ right up best náà ni wọ́n fún wa both Arabic and English best ni wọ́n fún wa ok wọ́n wá ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ márùn tí Adamu ni máa ń fún ọ̀rọ̀ ní fásẹ̀lì Adamu ni mo fẹ́ sọ̀rọ̀ fásẹ̀lì méjì lọ́rọ̀ mi fásẹ̀lì mẹ́rin ni fásẹ̀lì kọ̀ọ̀kan yẹn bàbá ó sì yàn tẹ́yọ kọ̀ọ̀kan rẹ̀ tí ẹni tó bá wà yunifásitì tí ó kọ tíra àbíwèé lórí ẹ̀ so wọ́n wá ṣiṣẹ́ yẹn gbà táwọn èèyàn wá ń retí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ lèmi bá fi tí bàbá Mudiru náà tó wá lè sọ wípé ó ti jíṣẹ́ yẹn dáa babaláge tó wá ní kò sí nǹkan kan tá a lè sọ lé àbí táyọ̀ kú mẹ́ kò sí ẹjá wọ lọ bòmí ni lérí ń tọ́sọ ni kò sí nǹkan kan tá a fi kún kò sí nǹkan táyọ̀ kú mẹ́. bá a sọ láwa ní kò sọ dáa ni àbí kí la fẹ́ wí tí babaláge endorsement babaláge sì ní endorsement ọ̀dọ́ lọ́wọ́ náà ni ó ti yé báwọn so ńgbà babaláge tó wá sọ bẹ́ẹ̀ ok àwa ni ká tún ṣàdúrà fún wa láti wá sọ àwọn ọ̀rọ̀ bó o ní nǹkan yẹn ti ń bọ̀ káwọn èèyàn máa ń pè lọ torí social media ó change àwọn ojú nǹkan kan nínú àwọn àfà tí wọ́n ń lò ó bọ̀ látàná wọ́n ń bá bọ̀ wá gba social media dé àwọn kan kọ social media ń pè rárá ní bá social media lọ àwọn kan sì ní social media ṣẹ̀ṣẹ̀ òun lọ́lọ́ hu àwọn jáde nínú yàrá ọwọ́ náà wọ́n síta inú àwọn tó wá bá àná wọn mu tuntun wá fìtì òní ẹlòmíì ò fìtì òní má ọ̀rọ̀ ẹ ti dá lánàá àwọn tó bá sọ lónìí wọn ni ó sì mọ̀rọ̀ sọ́ngbà kan o nínú àwọn tó wá fìtì àná tó fìtì òní ní Sheikh Adam Zani wọn ń gbé bọ̀ wá láti ibi tí ọ̀rọ̀ ti bẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń jáde wọn understand tí mò ń wí nàmbà wọn ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì bóyá 91 ló dáyé ẹlòmíì dáyé 92 ẹlòmíì dáyé 93 kò lè understand nǹkan tí mò ń sọ so ẹlòmíì sì ní kò kéwú ẹni bá wà ní fíìdì kéwú òun ní understand nǹkan tí à ń sọ so àwọn àfáà pọ̀ bọ̀ tí wípé Ọlọ́run pé ìràwọ̀ jáde pé lásìkò báyìí pé ìràwọ̀ jáde kò sí ìràwọ̀ kan tó lè pé òun àti Sheikh Adam Zani jọ jáde ni òun mọ̀ sọ pé àwọn Shehu Salati àwọn Shehu Sasili àwọn yẹn jù wọ́n lọ àfáà àwọn gan ni wọ́n jẹ́ bàbá àwọn ni wọ́n jẹ́ àmọ́ àsìkò táwọn yẹn ń lo ìràwọ̀ wọn lọ́wọ́ pé ọmọ kékeré wo ni ọba wọn lo ìràwọ̀ pọ̀ lásìkò náà òun ni Sheikh Adam Zani so bẹ́ẹ̀ lómi bá pé òun ní ṣe wá sí àmà ṣe to understand kò sẹ́ni tó mọ̀ gbogbo àwọn afáyín náà sáà ń ṣe wá sí nísìn wọn kálukú náà ń pọ̀ ó dìgbà tí Ọlọ́run bá fa gbogbo àwọn sáyẹ́dì òṣùpá àwọn ẹlòmíì ti ń kọ ní etí nínú wọn yóò ní etí kíní kan lóun ti ń kọrin àmọ́ náà etí tí Pasuma kọ sí rẹ́kọ́ọ̀dù tọ́lọ́run pé jáde náà etí làwọ́ kà fún so ẹ wá wà tọdún náà títí wá di òní báyìí Ọlọ́run wa gbé wọn kúrò ní fídì Ọlọ́run má gbé wọn kúrò ń bẹ láíláí Ọlọ́run má gbé wọn kúrò ń bẹ láíláí àlùbáríkọ láwọn ẹni Ọlọ́run ọlá Muhammadu Rasulullah ọwọ́lá bá ti ń tọrọ fún wọn yìí náà àwọn kan ní ṣe tiwa náà àfáà wa kan bẹ ní Port Harcourt láfa kí mo fi hàn mí kílẹ̀ gbọ́n àfáà aládìẹ ní Port Harcourt ni àfáà dáadáa ni àì tí ìfojú kanra báyìí rí ọ̀ àṣìjọ kan láfa òní ṣe program lérí mi. lẹ́yìn kan bá sì ṣe wọn kan bá takò mí yóò ṣe rúdúdù fún wa pẹ̀lú mímọ́ yóò wá dúró bí ẹ̀sìn tó yẹ kí n fọ̀
àfọwọ́ba ìbẹ́ bá dákẹ́ ní bá níwèé kankan mọ́. So bí lawla dafa'u Allahi an-nasa ba'dahum bi ba'd la huddimatis sawami'u wa biyahum wa salawatun wa masajidun yuzkaru fiha ismullah wa la yansuranna Allahu man yansuruhu. Ẹni wọ́n bá ti lè dúró kó òun fẹ́ ran ṣe ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ Ọlọ́run náà wáyé àwọn kan tí ó yàn ti tiẹ̀ náà lọ́wọ́ Ọlọ́run mọ́sá bàbá mójútó wọn alibarikola anabi Muhammad bàbá lágége ká tún fi opportunity tó ṣàdúrà bàbá náà Ọlọ́run dákun má fọ́ digi wa Ọlọ́run má fọ́ yẹn náà wa Ọlọ́run àyè wọn bá jẹ́ sàlàfíà àbọ̀já lùsùn náà wọ́n gbọ́dọ̀ wọn nínú ilé kọ́ máa ṣàdúrà fún bàbá lágége pé ní nǹkan kọ́ máa ṣe wọn torí nínú bíbẹ tiwọn àwọn náà ti yẹn 60 tó ẹgbẹ́ bàbá lágége bá dákẹ́ tó wọn bá sọ̀rọ̀ láàrin bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì fídíò ní rẹ́nì kankan kọjá ìkọsọ̀ tí bàbá ti wá sọ̀rọ̀ ní ṣe é wọ́n kò ní tó wákàtí kan òun kálukú náà bẹ̀rẹ̀ sí jáde ń já sí wípé àwọn ni transformer kó wá inú ọ̀rọ̀ wọn ni gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ọlọ́mọ fi nǹkan kan sí bàbá wa pẹ̀lú àníyàn àbá náà sì dára nìyẹn púpọ̀ wọ́n jọ Sheikh Adam pẹ̀lú àníyàn wọ́n jọ wọ́n pẹ̀lú ọ̀rẹ́ǹta wọ́n jọ wọ́n pẹ̀lú gbogbo nǹkan lẹ́yìn náà ti ń ṣe yìí tẹ́ gbà lọ́dọ̀ wọn kò sí lọ́dọ̀ Sheikh Adam bẹ́ẹ̀ ni bàbá lágídí gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí ń bẹ lọ́dọ̀ wọn ni bàbá ń Cairo gbogbo àwọn afárá kí wù mí ni afárá déwọ̀ gbogbo wọn pọ̀ afárá alábòtó bàbá ló rán wọn ní Cairo bàbá tó máa wá lè wù wọn lóṣù mẹ́ta tẹ́ wà dáadáa bàbá tó máa ra nǹkan lọ́wọ́ gbogbo nǹkan jíjẹ wọ́n rà mọ́ tó ní afárá kí wù mí ni wọ́n tó máa ra àbó ní kí lọ́wọ́ fáwọn ẹ lè ní di nǹkan báyìí láwọn ọmọ ọlọ́mọ ẹ wá láwọn yìí ẹ láwọn adéwọ̀lú ẹ wá nígbà náà wọn ní tán síbẹ̀ so Ọlọ́run jẹ́ kí bàbá náà kọjá mi wọ́n gùn fún wa alibarika láwọn ẹni Ọlọ́run ọlá Muhammadu Rasulullah lakọ́ni jẹ́ àkùn àti ìlà fi àṣẹ fún wa bẹ́ẹ̀ kí bàbá Sheikh Adam náà wọ inú rẹ̀ kí àwa náà wọ inú rẹ̀ àti gbogbo àwa tá à ń jẹ́ olólùfẹ́ bàbá lágége ẹ dákun ẹjẹ́ àpapọ̀ ká sí ilẹ̀ kan náà bismillahir rahmanir rahim lakọ́ni jẹ́ àkùn rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina rahufur rahim fa in tawallaw wa qul hasbiyallah لا إله إلا هو الذي توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلاف أمره لا تشفى وسيف وليعبد رب هذا البيت الذي أطعمهم وبين الفاوة تي أفاوة يونس أفاوة ببتا أفاوة حبيب الله أفاوة محمود أتعامل تقول سنياي من خدم خدمة أما كان بيكون في ولا طول السمان لو طول السمان وسنو أديسي وتي nǹkan mi ń bẹ tó jẹ́ pé azaru ni tí ẹ sá nábì ló wí ẹ pé sàábì kan lọ sọ gbogbo ń tó dáa tá nábì máa sọ yẹn inú ẹ̀ ní màdà kádàmà hudima gbogbo ẹni wọ́n bá sìyàn wọ́n sì òun náà àwọn tí ó dúró tẹ̀yìn náà ní gbogbo ìgbà tó lọ́n bá ní kíkó wá ó dúró láyé ẹ̀ tá a sì ní kú lára àwọn àfàwà àmọ́ tọ́rọ̀ wọn tún dá kó wá lọ́la báwọn náà ti kú òbí tiwọn yìí gbogbo ọjọ́ náà Ọlọ́run wọn yin àwọn èèyàn ní tẹ̀yìn náà Ọlọ́run ní fáwọn èèyàn bú ti yín o Ọlọ́run ní fáwọn èèyàn bú ti yín o àwọn bìtọ́ náà tún súwì Ọlọ́run ní jẹ́ ṣàgbákò wọn àwọn bìtọ́ náà súwì Ọlọ́run ní jẹ́ ṣàgbákò wọn alibarikola Muhammadu Rasulullah sallallahu alayhi yóò ajẹ́ iná ogun lẹ́bi alibarika yóò tún wá pọ̀ sí dubai lọ ọbọ̀lá àti iná tọrọ gbogbo àwọn àlùfáà wa láti rí imáàmù wa Lukman àti bàbá wa àgbà Ọlọ́run jẹ́ àníwọ̀n pé àtàfà wa Abdulwahid àtàwọn àyà wa tí wọ́n jòkó iná mo tọrọ fún gbogbo kó wa gbogbo nǹkan fẹ́ ọlọ́mọsàdì ọ̀tẹ̀ wa lọ ọlọ́ àwọn ẹni Ọlọ́run assalatu wassalamu alayka ya Rasulullah الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا أكرم خلق الله ألف صلاة والسلام أبدا دائما عليك وعلى أصحابك أجمعين سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله